àwọn àgbà lọ wọ́n bọ̀ wọ́n ní kò sẹ́ni tó lè mọ̀ ọ́n pọ̀n bí ọlọ́mọ. Eléyìí náà ló díá fún Jùmọ̀kẹ́ Ikúdàísí tí gbogbo ayé mọ̀ sí Madam Cherry tó jáde tán tó wá sọ ọ̀rọ̀ jáde fún gbogbo aráyé o kí wọ́n bá lè mọ ibi tí kùdìẹ̀kudiẹ wà àti ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ gangan lórí ọmọ rẹ̀ pẹ̀lú ẹni tó jẹ́ Austin Emmanuel. Nínú àlàyé tí arábìnrin ọ̀hún ṣe, ó ní wípé lóòótọ́ Austin Emmanuel gbogbo àwọn ènìyàn náà ni wọ́n ti sọ di ohun èlò àlòpatì tí wọ́n bá ń sọ ń pa kí wọ́n ó ṣe eré àgbéléwò, ṣùgbọ́n ní àsìkò tí àwọn ọ̀rọ̀ yìí já ròhìnròhìn, ó ní gbogbo eré tí Austin Emmanuel bá ti ṣe àbí pé ó bá darí àbò bá ṣàlọ́wọ́ nú ẹ̀ ni wọ́n ní àwọn marketers wọ́n ní wọn kì í gbà á ní gbogbo àsìkò tí wàhálà yẹn sì wà tó ń já ròhìnròhìn nílẹ̀. Gẹ́gẹ́ bí ti Madam Cherry sọ, ó ní kì í ṣe Austin Emmanuel nìkan ni kinní yìí òun ló kóbá fún òun, ó ló ṣe àkóbá ńlá gidi nínú ayé ọmọ tòun náà tó jẹ́ ìyàwó Austin Emmanuel. Ó wá ní pé lóòótọ́ Austin Emmanuel ó ní gbogbo wọn ti gé kúrò nínú ara wọn tí ẹnikẹ́ni ọ̀rọ̀ ṣe ń lọ tí àwọn ènìyàn ti ń gbé nǹkan tí kò rí bẹ́ẹ̀ tí wọ́n ti ń gbé káàkiri ẹnu o. Ó wá ní ṣe rí àlàyé ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ kí n ṣe fún yín bí Madam Cherry ṣe sọ o. Ó ní lóòótọ́ ní àsìkò tí aáwọ̀ ọ̀hún wà tí ó bẹ́lẹ̀ gidi, ó ní òun pẹ̀lú àwọn ọmọ òun pẹ̀lú Austin Emmanuel àwọn jọ ṣe eré kan ní gbogbo àwọn àsìkò yìí. Ó ní gbogbo àwọn eré yìí ò lọ bí kankan nítorí wípé àwọn marketers wọn ò tẹ́wọ́ gbà á bóyá láàrin ọ̀rọ̀ tó wà láàrin wọn pẹ̀lú Austin Emmanuel. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn tí ó ṣe wá ń lọ tí àwọn ènìyàn sì ń tọ́, wọ́n ní Austin Emmanuel òun náà ni ó ti pa jáde padà tó bẹ̀rẹ̀ sí ní pariwo fún gbogbo ayé wípé ẹ wò ó, ṣe rí ibi tí wàhálà yìí ti ń lọ báyìí, ó ṣeé ṣe kí àwọn ènìyàn kí wọ́n wá dá ẹ̀mí òun légbodò. Ló wá ní ẹ̀rí Austin Emmanuel náà, ó ní kì í ṣe wípé bóyá èèyàn yẹpẹrẹ ló jẹ́ sóhun o, wípé òun ọgọ́ fúnra òun wà lára àwọn tí wọ́n díndín build Austin Emmanuel. Ìyẹn tó túmọ̀ sí wípé òun ò ní fi ọjọ́ kan ṣoṣo báyìí fi gba àrò wípé kí Austin Emmanuel kí ó dẹni ilẹ̀ tàbí kí wàhálà kankan kó ṣẹlẹ̀ sí i. Á túmọ̀ sí wípé òun ò fẹ́ ire fún ọmọ òun àti ọmọ ọmọ òun nìyẹn. Ó ní gbogbo àwọn ọ̀rọ̀ tó sì ń ṣẹlẹ̀ yìí sẹ́ wípé òun sì fi ọkàn òun sí ọ̀dọ̀ Austin Emmanuel tó sì ń fi àdúrà ràn lọ́wọ́ ní gbogbo ìgbà. Ta ló fẹ́ gbàdúrà kí iṣẹ́ tóun ṣe lọ́jọ́ ayé òun kó bàjẹ́ lásìkò tóun sì wà láyé àbí lẹ́yìn tóun bá lọ tán. Ó ní ṣe rí gbogbo wàhálà yìí kò ní í ṣe pẹ̀lú òun Austin Emmanuel ìyàwó ẹ̀ pẹ̀lú ọmọ ọmọ òun, nítorí wípé ọmọ òun kan ṣoṣo náà òun ni Austin Emmanuel fẹ́ tí wọ́n sì jọ bímọ fúnra wọn. Kí wá ní ìdí tí òun ṣe máa ro ibi ro Austin Emmanuel? Àwọn ọ̀rọ̀ tó sọ yìí ló tan ìmọ́lẹ̀ sí wàhálà ńlá tó ti wà nílẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀rẹ́ mi ni kì í ṣe ọ̀rẹ́ mi ni. Ó wá ní ọ̀pọ̀lọpọ̀ wàhálà ọ̀hún, ó ní àwọn marketers ìyẹn alágbàtà ni wọ́n dá wàhálà yẹn sílẹ̀ wá láti ẹ̀yìn kó wá tó di wípé wàhálà yẹn wá kaná sójú kankan. Ó ní àwọn marketer nígbà náà ni wọ́n máa ń sọ bí èèyàn ò bá ṣe àṣeyọrí àbí èèyàn ò bá ní ṣe àṣeyọrí lórí sinimá àgbéléwò kan tí àwọn bá ṣe ní ìgbà náà. Ọ̀rọ̀ yìí ló wá ti fi ṣe àfihàn bí wọ́n ṣe ń ṣe òṣèlú nínú agboolé àwọn òṣèré tíátà tí wọ́n sì ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń kọ̀ndẹ́mù ẹnìkan fún àwọn tó kù. Ó wá ní àsìkò yìí náà òun ni gbogbo ayé fi wá mọ̀ wípé àwọn tí wọ́n jẹ́ marketers ní àsìkò yìí àwọn gangan náà ni agbára wà lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó tàn mọ́lẹ̀ sì tún ṣe àfihàn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nínú ẹbí àti eléyìí tó ń ṣẹlẹ̀ ní ẹnu iṣẹ́. Ló sì sọ wípé kí Austin Emmanuel foríjì gbogbo àwọn tó bá lérò wípé wọ́n ṣe òun kí ó sì túbọ̀ máa rawọ́ bẹ Ọlọ́run torí Ọlọ́run ọba náà ló ń ṣe tí ẹnì kankan ò lè ṣe o. Àtìgbà tí ìyá ti wá sọ ìlànà èèyàn ti ń lù lọ́gọ̀ ẹnu wípé abiyamọ mà kú ọ̀rọ̀ ọmọ. Àwọn èèyàn ní abiyamọ gidi òun ni Madam Cherry pẹ̀lú ọ̀rọ̀ tó jáde wá tí ó wá tan ìmọ́lẹ̀ sí yìí. Bẹ́ẹ̀ ni Aishat Ayọ̀ọ́lá sì bu èpè ńlá jó àwọn tí wọ́n jẹ́ marketers ìyẹn àwọn tí wọ́n jẹ́ alágbàtà ní àsìkò yìí wípé kí àwọn náà kí wọ́n dúró de àsìkò Ọlọ́run torí pé Ọlọ́run bọ̀ wá ṣe ìdájọ́ fún àwọn marketers ọ̀hún. Ẹ wo ó pọ̀ ńbẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká kàn ra mu wá lóní ṣókí báyìí torí ìwọ̀n náà ni wọ́n ní jọ̀ọ́ lọ sí dùn mọ́. Abiyamọ tòótọ́ ti sọ̀rọ̀ o, ó sì ti tan ìmọ́lẹ̀ sí òkùnkùn tó wà lórí ọ̀rọ̀ Austin Emmanuel. Kò ní jù báyìí lọ fún
FM. Owutu FM. Ètò tó gbójú owó. Ní gbogbo Nàìjíríà. Ní gbogbo Nàìjíríà. Owutu FM. Ètò tó gbójú owó. Owutu ni ẹ máa gbọ́. Owutu ni ẹ máa wò. Owutu ni ẹ máa wò. Owutu ni ẹ máa wò. Ìkòròdú ni wọ́n wà. Ìkòròdú ni wọ́n wà. Ẹ máa wò, ẹ máa wò. Àtọmọ kékeré àtàgbàlagbà. Ẹ máa wò, ẹ máa wò. Owutu FM. Owutu FM. Ẹ máa wò, ẹ máa gbọ́. Ètò tó ta lẹ́nu. Ètò tó ta lẹ́nu. Owutu owó wà. Owutu Owutu. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.